ẹ bá ń pè bàbá ọlọ́pẹ́ ọ̀rọ̀ wa gbọ́pẹ́ tá a bá ń pẹ́rú ń dúpẹ́ àwa ní jẹ́ bẹ́ẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wá sí òní ọpẹ́ ní ọ̀pọ̀ jù ń bẹ gbogbo ohun tí yóò fi máa dúpẹ́ lọ́lọ́run ní ìrè àkọlé ọ̀rọ̀ àtòní òní pàápàá ìbọ́lọ́ndún ọ̀sán àtàwákùlù nísùlì Imam àtàwákùlù nísùdíìnì ìbọ́lọ́ndún ìdajì ẹ̀sìn ní gbogbo àṣẹ̀ṣẹ̀ yòókù akírun ni agbáwẹ̀ ni a ṣe málémálé fọ́lọ́run ìdajì ẹ̀sìn ni ètò jẹ́ lájì kejì 50% náà ní ìgbára tọlọ́run bó kírun jù bẹ́ẹ̀ lọ́tọ̀ bá fi nǹkan ọwọ́ pé ní ọ̀sọ̀ onírun bọ́ gbààwẹ̀ jù bẹ́ẹ̀ lọ́tọ̀ gbára lẹ́ni kankan lẹ́yìn Ọlọ́run onírun ọ̀làwẹ̀. fa iná dínà ẹ̀sìn tá a sì láǹsì nì isti'anatun wa ibadatun ìjọsìn tá à ń pé mùsùlùmí ni mí olùgbàgbọ́ òdodo ni mí ìgbára tọlọ́hun tó bá ti wà nínú ayé ẹ̀dá èyí ò nísinmi ó ń kírun lọ́wọ́ ọkàn rẹ tó ń bẹ lára fóònù àníbà tó ti ṣe wá àzọrọ fóònù ẹlòmí ò tún máa dún ẹlòmí ó máa kírun lọ́wọ́ yóò tún máa wo fóònù pé yọ wọlé tó rí látàlẹ́ àná kọ̀ọ̀kan fọ́lọ́ níṣẹ́jú mẹ́wàá rùn. tàbá wá ń pè tàwákùlù ìjọsìn ni bíkúnlé umúrin nínú gbogbo ọ̀nà ìparatọ́lọ́hun ẹwọ́talẹ́ àná nìsín ń dá wàhálà alẹ́ ta ló gbé wá ṣèjọba ni ta ló gbé wá ṣé táyé ni ta ló gbọ́kọ̀ méjì wá lẹ́ẹ̀kan náà àṣẹ́bẹ̀yàn bá fọ̀rọ̀ tọ́lọ́hun àṣẹ àmọ́ yọ síyàn tí yóò sì bù ẹkún kódà kí wàá sí ọmọ clarify ta ló gbé wá èèyàn ò lè káwọn èèyàn ò lè kọkàn táwọn ọkàn àwọn èèyàn tó wà lókè kí tension wọn lè wálẹ̀ kí wọ́n tó ń bínú èèyàn ò lè lọ sinmi kó lè mọ oore tó ti wọnú ẹ̀sìn kó lè wàánú tó ti débi ẹ̀sìn kó lè kẹ́kọ̀ọ́ lára tí ń ṣẹlẹ̀ lọ́ọ́lọ́ọ́. ìfaratọ̀ lọ́hun ìjọkọ ìjáfà ìjẹni tí ń bẹ lọ́hun kódà tó bá tún bímọ gan máa ń faratọ̀ lọ́hun lára ọmọ tó ń tọ́ wípé ìjọsìn ni ọmọ tí mò ń tọ́ àwọn bá fi hàn pé ìbọmọ bá àánú ló bímọ Ọlọ́run máa dẹ́ lómi ọmọ wé gbogbo ẹ̀ ní ọmọ àbẹ́kò ní bí àánú mọ̀ ọmọ nkí ọ̀wá já láàánú bàbá làníyàn ti kó bá látàárọ̀ léèwé láàárọ̀ ní ọba yá ìyá yìí nìkan ni ẹ máa tọ́jú bàbá àwọn oníjèrè ọmọ orí nǹkan kan ti kó bá nìyàn mo ń tọ́jú ọmọ mi gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run gbọ́dọ̀ tọ́ tí n bá sì tọ́ ìyá ń bẹ lórí àìtọ́ kò ní sí wàhálà fọmọ. tọ́ ọ bá tún fọkàn sọ́mọ kéwú pé tọ́ ọ bá ti kọ́ ọmọ ní kéwú dáadáa wọ́n yànjú ọ̀la rẹ ó lè jẹ́ pé ní ọjọ́ ta rẹ lọ́la ọ̀la láàjú bàbá kò dúpẹ́. àfáà mi àgbà alimarum mudasiru bàbá eléwì ọlọ́jà kí a mọ̀ ọ́ dáa fún wọn wàá kọ́ ọmọ wàá lánìyàn pé mò ń kọ́ ọmọ nítorí ìjọsìn fọ́lọ́hun wọ́n jẹ́ kẹ́kọ̀ọ́ kọlu àníyàn
níbi ọkọ̀ méjèèjì ti wá lálẹ́ àná ìmáàmù ò retí lásùbá kò retí láìlá kò retí ní àṣírí kò retí ní magribi ìmáàmù Ọ̀yọ́ barista Bilal Hussein kú oríire ta ló ń sábà bí torí pé ìfẹ́ káwọn èèyàn kan máa káyé òkè kó lè máa kókò síbi Ọlọ́run sí lè mú oore wá òun náà ni Dr. Yunus tọ́lẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ nǹkan ló ń sábà bí tó fi ìmáàmù Ògbómọ̀ṣọ́ han ìmáàmù Ọ̀yọ́ Dáúdù Ìmọ̀ránà Tìjání igi ogun mọ́ dára rẹ̀ láàmú kankan ọba lémi mọ́ra mọ́tò méjèèjì èmi náà ni abẹ́mi kí mo wá rà kí n tún ní náírà kan bẹ́ torí bẹ́ẹ̀ nìkan lẹ́nu mi ọ̀rá gé ó sábàbí tọ́ra náà ni olówó of Africa gbogbo oyè ẹ̀sìn ni ọjẹ́ tán ọmọ wúlò wọ́n kàn lẹ́ẹ̀kọ́ mẹ́lòmíì la wọ́n lẹ́ẹ̀kọ́ mẹ́lòmíì la gbogbo òun náà ni wọ́n lè pé babalúbá kíníkà díínì of Ọ̀yọ́láńdì kíníkà díínì of kíníkà ẹjọ́ àǹdẹ́ta láì nípa àwọn eléyìí ti di wòlíì nínú ọrẹ kéèyàn tó pé wọn kọ́kọ́ wá fún mi nínú ilé àwọn tó sì lọ́kọ̀ ń bẹ ọkọ̀ méjì tí mò ń lò yìí ó ti dáa àwọn tó nídìí ọkọ̀ ń bẹ Dr. Imba àtìyàwó ẹ̀ ọkọ̀ọ̀kọ̀ pé ẹmú kan nu méjèèjì àtẹ̀mí ààrẹ tí ọ̀dánù méjèèjì ó ní ẹ máa kó méjèèjì lọ jẹ́ ń tètè lọ bí àdúràní Dr. Yunus tọ́lẹ́ ayílára ẹ̀yínú Ọlọ́run Dr. Mba of Africa olówó of Africa àpẹẹrẹ olówó ilẹ̀ Yorùbá mọ́ ìwọ́nu Ọlọ́run náà sọ wá rí tèmi náà lọ́lọ́run lọ àbí ọ̀tàn bọ́ọ̀bá iṣẹ́ ẹ̀dá ìlàdúà rẹ̀ àwa kí gbogbo mùsùlùmí kúrí àwa kí bàbá wa His Imperial Majesty Ọba Abdulhakeem Ọwọ́adé Abíyèsí akíyín kú oríire àtúwá kí gbogbo ọmọ Ọ̀yọ́ kú oríire bákan náà àtúkí alájà wa Mọ̀nsúrà náà kú oríire tó níbi àlòmí nǹkan sínú àwọn bàṣẹ jẹ ogbẹ ló ti tó wá wòran lọ́la ọmọ kọ yọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ tọ́yọ̀ bá ń jà mọ́ dá sí o àti gbé ọ sáàrin àti yí ọ lẹ́gẹ̀ẹ́ nǹkan yọ́ máa yí ọ lọ́la alẹ́lòmí tó pè mí gbogbo ẹ̀kọ́ lẹ́yìn ọmọ sọ lórí fóònù wọ́n ní bàbá Aláàfin ní ẹyọ ọkọ̀ Mọ̀nsúrà kò nú àìfì mo ní àánú Ọlọ́run ìjọba rí bẹ́ẹ̀ gbogbo bàbá Aláàfin ti ní ẹyọ ọkọ̀ Mọ̀nsúrà kú ó ti di káti ẹ̀ máa sọ̀rọ̀ yín dákẹ́ẹ̀tẹ̀ ẹ̀ lè sinmi kẹ́ ẹ fọ́yọ̀ ń sinmi alájà wa Mọ̀nsúrà ní alága obìnrin ọ̀la
gbogbo ìjọba Ọ̀yọ́ state nísìnyí bú àsọyọ lọ́la inú bàbá Aláàfin sì dùn àá ọmọ ọbabìnrin Alájà Mọ̀nsúrà kódà ní túbọ̀dọ̀ máa sọ nǹkan kan lórí afẹ́fẹ́ tí gómìnà Ọ̀yọ́ state tí a tún ní tún fi inú àkáǹtì ìmáàmù láàárọ̀ yìí tó ti dọ́dọ̀ tèmi tí ẹni kọ́ wọnú àkáǹtì ìmáàmù Ọ̀yọ́ láàárọ̀ yìí kí ni pọ́blẹ́mù sọ lóná ẹ̀yin ilẹ̀ ń lọ ọ̀dọ̀ Mọ̀nsúrà Aláàfin wí báyìí bí ìgbà tí ẹ̀ gbọ́ mi mọ̀ gbọ́ talẹ́ àná gbogbo ẹni tó wí inú mi wá dùn Alájà Mọ̀nsúrà pè mí Alájì Igi Ogun wọ́n ní Aláàfin ní ẹ̀yọ́ ọkọ mi mo ní ẹni ó wí ó ń nu Ọlọ́run àtọ́bá rí bẹ́ẹ̀ kò ní bọ́ bẹ́ẹ̀ aláàdé wọ́n fẹ́ nígbà wọn rí kó tún fẹ́ dùn wọ́n á tún fẹ́ kó bá gbogbo ìmáàmù mẹ́jẹ̀ẹ̀jọ gbogbo ọmọ alẹ́lẹ̀ wọ́n tó dùn ìmáàmù mẹ́jẹ̀ẹ̀jọ kò sẹ́ni kankan tí ń bínú torí kò sọmọ àlè ń bẹ. ló jẹ́ sọ wípé bọ́ ọba dúró lórí òdodo ọlọ́ta tí wọ́n máa bú ọ àmọ́ Ọlọ́run máa ṣe kárí Dr. Yunus tọ́lá ẹ ṣe máa lámì yẹ́sùkúrù náà sálámì yẹ́sùkúrù lọ gbogbo ẹni tí ọba rántí ó ń sábà bí òní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó máa ẹ má jẹ́ fi ń ṣe wáàsí òní ní ìgbára tọlọ́hun tí màámù tuntun ní ohun ọ̀mọ̀lẹ́nìkan àfọlọ́ ìmáàmù tuntun ọ̀lọ́kọ̀ ìmáàmù tuntun onílé ìmáàmù tuntun onígá onígo àmọ́ lọ́lọ́run àṣetẹ̀yàn bá tiẹ̀ wá lọ́lọ́run àṣẹ gbogbo ń tà tiẹ̀ kálẹ̀ fúyẹ́ ìníwáàsí wa tó ní Kùránì wa ní kókùn tó bá lọ wo Súrátù Yúnúsà Ọlọ́run ní sọ fún wọn ìwọ tó ń gbọ́ wá sí ìyá Mùsá lẹ́yìn ìjọ mi ẹgbọ́ o tẹ́ ẹ bá lọ jẹ́ ní tó fara tọlọ́run tẹ́ ẹ gbọ́ Ọlọ́run ọba gbọ́ òun ló lè ṣe tẹ́ ẹ gbọ́ Ọlọ́run ọba gbọ́ òun ló lè sọ́ni tẹ́ ẹ gbọ́ Ọlọ́run ọba gbọ́ òun ló lè pèsè tẹ́ ẹ gbọ́ Ọlọ́run ọba gbọ́ òun ló lè ṣètò tẹ́ ẹ gbọ́ Ọlọ́run ọba gbọ́ òun ní fúnni tẹ́ ẹ gbọ́ Ọlọ́run ọba gbọ́ òun ní gbà tẹ́ ẹ gbọ́ Ọlọ́run ọba gbọ́ òun ló lùsọ́ tẹ́ ẹ gbọ́ Ọlọ́run ọba gbọ́ òun ló lè gbà á òun ló lè pé ó kú òun ló lè pé ó pọ̀ òun ló lè pé ó jò òun ló lè pé ó sò òun ló lè pé ó wọ̀ òun ló lè pé ó má wà. ẹ̀rí nígbà Imam Ogbomoso ti Mẹ́kà bọ̀ wọ́n ní lásán kọ́ la mú Imam Dáúdù Ogun ní mẹ́ńtọ̀ tẹ́ ẹ bá ti lè mú tàwọ̀ yìí dì lọ Ọlọ́run níjẹ́ máa mú Ọ̀yọ́ bàbá wa Ọlọ́run níjẹ́ wọ́n máa padà sí bí wọ́n ti dì máa mú àgbà fún Ọ̀yọ́ land nígbà wọn ti lọ́kàn lọ́lọ́run nínú ayé àwọn òṣòògùn òsígbẹ́rẹ́ òṣòǹdè àgbàdà sí bútán náà fi á máa polówó rẹ̀ ọlọ́mọdé òdenu ayé wọn kò sí nǹkan kan tó oore fi ń wọlé jù bá ń lọ Ọlọ́run ní wà ń jà bára gbogbo ẹni tí ń wá ẹ máa lọ sí ẹ máa lọ sí ẹ máa lọ sí ẹ máa lọ sí wallahi tàláì ní aago bíi 11 tó 11 ìní mo tún ń gbọ́ pé oore ìdùnnú kan direct sákàǹtì ìmáàmù tí ò nídìí àmọ́ announce tọ́ ọ bá ti fara tọ́ lọ́hùn Kùránì ló wí bẹ́ẹ̀ tọ́ ọ bá gbọ́ lọ́hùn ọba gbọ́ pé kó sóore rẹ kọ́ dalẹ̀ olóògùn pọ̀fẹ́ níláárí kọ́ dalẹ̀ olóògùn pọ̀fẹ́ máa jẹ ní rọrùn olóògùn pọ̀fẹ́ kọ́lọ́hùn wọn dáàbò bò mí olóògùn pọ̀fẹ́ kí n láṣeyọrí olóògùn pọ̀fẹ́ kó oore mi ọpẹ́
kí ló gùn náà fàálẹ̀ yìí tawakkalu. Kùránì sọ fún wa mọ́ ó ní olùmọ̀ ìkùntù wa máa ń gùn mí lọ. Àlẹ́ yìí tawakkalu. Mo fẹ́ jèrè ọmọ. Ìkùntùn amantum billahi. Tó bá gbé bẹ́ẹ̀ náà lọ́gbọ́ lọ́rùn ọba gbọ́. Pọ́ fẹ́ jèrè ọmọ ogun rẹ̀ ní kí ni fàálẹ́ yìí tawakkalu. Mo fẹ́ kí n jẹ ìmáàmù. Kí gbogbo èèyàn máa rọ́ gìrìgìrìgìrì. Tẹ̀lé mi lẹ́yìn wọ́n máa mórè wá. Ogun rẹ̀ ń bẹ kí lóògùn rẹ̀ fàálẹ́ yìí tawakkalu. Lásìkò wọn ń gbé nǹkan wá bá ìmáàmù àgbà o. Ọ̀rọ̀ Ọlọ́run ní kọ̀rọ̀ ni o. Ẹlòmíì ti kúnnú dààmú báwọn. A ní okó bí à ń gbé ọpẹ́ èèyàn kí ni wo yí àfáà tí ẹ ń kó níjó ní ìnídọ́bà ni. Tẹ́ ẹ̀ bá dákẹ́, tẹ́ ẹ̀ bá yé máa ṣe, a máa wá dákọ̀ yín lọ́kọ̀ọ̀kan. Ẹjọ́ mẹ́jọ ní ti ẹ̀bẹ̀rẹ̀. Àwọn ajíṣe bí àfá tí ẹ ń lọ gbé ọwọ́ èèyàn. Àwọn àlùfáà bú, àwọn olè, àwọn abamilókọjẹ́. Ìmáàmù ni òṣò tí a mọ́ra yìí. Sheikh wa Barrister Bilal. Sọ́rọ́ ẹni tọ́dọ̀ ààrẹ gbájú. Dr. Moshood Ajokideru Abdulgani àwọn làdó àwọn gbájú tọ́lẹ̀ ni ọba kó bí kàtẹ́ ni eré bá rìpléṣì ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa bẹ lọ́hùn nígbà wọ́n ń ṣe wáàsí fún bàbá Bilal wọ́n sì bù ẹkún jẹrin. Ìtumọ̀ kọ́ lára wọn ni pé àṣekẹ́yìn ọ̀dà nílé kó tó dáa níta gbogbo mahad pátá adúpẹ́ lọ́wọ́ bàbá wa ní mahad adúpẹ́ lọ́wọ́ àwọn hamid adúpẹ́ lọ́wọ́ àwọn dakatir adúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀mọ̀wé àwọn ọ̀mọ̀kéwú ní mahad adúpẹ́ lọ́wọ́ bàbá Kúnlé Sàní adúpẹ́ ẹ̀rí àwọn ìyá wa kan wọ́n ní pọ́lísì kan bàbá wa láàfin ọlọ́mọ bá nǹkan wọn jẹ́ nígbà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ètò selection imam a ní ẹ dákun ọmọ Ọ̀yọ́ pọ́nbélé ni ẹjọ́ ó ṣe interview. Wọ́n ti kọ́ àwọn kan tí ó jọyìn mi mo ní bàbá mi ọlá yín ó gùn ó fi jẹ́ kí gbogbo ọlọ́lá tó ọba náà ń pariwo ọba wa Abdulhakimi ọ̀wọ́ adé wọ́n ń gbọ́n táwọn náà ni ẹ dákun ẹ má jẹ́ àmú pòfẹ́sọ̀ láti ìlú Ìbàdàn ẹ má gbọ́ díẹ̀ ní original ẹ dákun ẹ má jẹ́ àmú pòfẹ́sọ̀ látòkè Ògùn ẹ má jẹ́ àmú pòfẹ́sọ̀ látèkó pòfẹ́sọ̀ ń bẹ lọ́yọ̀ọ́ dàkátìrì ń bẹ lọ́yọ̀ọ́ ọmọ kí ń bẹ lọ́yọ̀ọ́ kìníkà ń bẹ lọ́yọ̀ọ́ tó ọba ti fẹ́ gbádùn ọmọ faratọ Ọlọ́run mo fẹ́ gbádùn ọ̀la faratọ Ọlọ́run mo fẹ́ gbádùn ọ̀la faratọ Ọlọ́run mo fẹ́ rí bá ti ṣe dalẹ̀ faratọ Ọlọ́run mo fẹ́ rọ́nà gbégbà faratọ Ọlọ́run ló wí bẹ́ẹ̀ ẹjẹ́ tún wá lọ bòmíì inú súrà míì súratul Maida Kùránì pọ́nbélé ni wọ́n kà lónìí. Ọlọ́run ní wàhálà láì fatawakkalu in kuntum mu'minin. Ọba àdìjọ́ mẹ́jọ a máa lọ bí àdísì rẹ̀. Wàhálà láì èmi Ọlọ́run tó ọba fẹ́ bẹ̀rẹ̀ ìjọba ìmáàmù Ọ̀yọ́ ìtí bàbá wa ìmáàmù àgbà l'Ógbómọ̀ṣó tí wọ́n fara Ọ̀yọ́ ṣe títí fọ́kànbalẹ̀ o ẹnìkan ọba àmọ́ kì í kú oríire Ọlọ́run tí ń kì í kú oríire yóò ti tó. Imam of Africa, thank you. Doctor, Gbara of Africa, thank you.
Dr. Imba Olówó of Africa. Thank you. Bọ́lọ̀ bá bẹ́ sọ̀rọ̀ fún yàn láyé tí ọba tí ìgbé wá lẹ́yìn òdì kìí sọ̀rọ̀ torí tó bá mú wá ń bì kan àwọn yóò tó tan náà tì látàná. Kí ló ṣe tẹ́ ẹni gbádùn mọ́tò méjì fún lẹ́ẹ̀kan náà? Àní wọ́n tún wà ń bi mínú ọkọ̀ ńgbà tá à ń gbọ́kọ̀ ń lọlé Imam Daoud Ogun èwo ló wù yín inú méjèèjì mo ní àyùrù béèrè wa ni. Sienna ńlá àti latest Toyota míì white náà sí méjèèjì kò sí èdè ó wù mí ẹyọ ọ̀kan tó bá wù yẹn fún anú méjèèjì wọn lọ́dà. Àwọn sì ń ṣètò lọ ní Jímọ̀ pẹ̀lú ọba ìmọ̀mù ń bẹ̀lẹ̀ wà báyìí wọ́n ní àmọ́mọ́ ti fẹ́ sùn la ilaha illallah torí kìyàmù lẹ́yìn bọ́lọ̀ torí mo tó fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ lóru mọ́mọ́ ti fẹ́ sùn ọmẹ́sẹ́jì rẹ́pù láàárọ̀ ọmẹ́sẹ́jì sẹ́nítọ̀ ní ọ̀sán ọmẹ́sẹ́jì gómìnà nírọ̀lẹ́ ọmẹ́sẹ́jì mínísítà lálẹ́ alẹ́ ni tí bá ń pè wọ́n gan-an náà láìkí ẹ̀ ó ṣe pọ̀ lọ́hùn. àwọn ṣe program ẹ̀rú sàbúbà wà àṣà àwọn owó ọ̀rọ̀ àwọn owó là ń sọ ọ̀rọ̀ àwọn owó là ń sọ lọ́njímọ̀ wallahi owó tá a mọ̀ ní yóò tó nǹkan ó tiẹ̀ wá ní Imam Ogun bóò ni mo ní ẹmọ́ wọ̀ rí ẹnìkan ń bẹ tí àwọn wa ń lọ ń sọ̀rọ̀ kan lọ́n bá ní orí bẹ́ẹ̀ ó wù wá pé ó tẹ̀ jẹ́ pé ó tẹ̀ sí mọ́tò kan tí wọ́n wàhálà láyà. Wàhálà láyà fatawakkalu Ọlọ́run nìkan tí mẹ́sẹ́jì ò ní mú wá ni pé ìmáàmù tó déyé ṣe ìmáàmù lọ gúnṣẹ́ ìmáàmù tẹ́wọ́ sọ́lọ́ ní o. Ìmáàmù ṣọ̀kan ni o. Ìmáàmù tí ọmọ bẹ́ẹ̀ ti ń lọ bí nígbà ìmáàmù wa dókítẹ̀ró dé mọ́sálásí Jímọ̀ yàtọ̀. Kò tún wá gbúrò dùnú kan lánàá náà lórí mọ́sálásí Jímọ̀ gbogbo ẹ̀ kí n máa sọ. Kùránì wá ní ẹ̀fàràtọ̀ Ọlọ́run tó o bá ti lè gbé kó o nígbàgbọ́ òdodo ni ọ́ ó sì fẹ́ kí bùkátà rẹ̀ ọmọ bíyá faratì ètò ọba lé tó ọba Ọlọ́run ni táwa ló jẹ́ àrí gbogbo eléyìí ṣe Ọlọ́run ta ló jẹ́ ọrọ̀rùn àwọn ọmọ ọkọ̀ Ọ̀yọ́ ẹ̀ dìde fàtúnṣe ta ló wá jẹ́ ọrọ̀rùn gbogbo àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tí wọ́n dún ipò ìmáàmù lọ́yọ̀ọ́ wọ́n ṣe dáadáa ọ̀sẹ́jọ́ ní customary court ọ̀sẹ́jọ́ láì kóòtù Awẹ́ ọ̀sẹ́jọ́ ní kóòtù Ìbàdàn ọ̀sẹ́jọ́ ní kóòtù Àbújá kò tún ṣẹjọ́ pé lágbájá pé tẹ́nìkan bá ń pé òun parí ìjà àwọn ìmáàmù parí ìjà wọn ọ̀já o kódà tó dọ́dọ̀ àbáwá díkìrù láàyè áyá àwọn tó ń kọ́ máa ń kéwú lọ́ọ̀ni ẹ̀pọ̀ ọmọ mélòó la bá àmọ́ ọ̀gbọ́dọ̀ mọ́tò 100 so gbogbo wọ́n tó rò wípé ọmọ lọ́ọ̀dọ̀ máàmù lọ máa ṣe sọ ló ìmáàmù ilé ìtọ́ bá ti ń sọ ọgbọ̀n tán ní ọmọ sọ ẹni ọ sọ kéèyàn ọmọ lọ bá ìmáàmù tó ẹ ṣọ́ra fún ìmáàmù Dáúdù ẹ ṣọ́ra fún bàbá ọ̀tún o ìmáàmù wa ní òkè ìṣọ́ra fún ìmáàmù ó pọ̀ tàrà ìmáàmù lórí ibú lélẹ́ ìtí ẹ̀rí fún ọdún bàtà ń sọ̀rọ̀ wàhálà kí lẹ́ ń ká ẹgbọ́n ẹjẹ́ fáyà kan lé Suratu Furqan àyà 55 Ọlọ́run wa tawakkal ala al-hayy
watawakkal ala al-hayy wọ́n tó ń fara tó sà tó ń fara tí nǹkan kankan lẹ́yìn Ọlọ́run Quran Suratul Furqan aya 58 Ọlọ́run ní watawakkal ala al-hayy ẹni a ní ọ̀farati bọ́ wà lọ́sàn ọba bọ́ wà lóru ọwà kìí ṣe pé inú òjò ní wá kìí ṣe pé gbóòrùn tí ràn kìí ṣe pé Sunday ò tí ì dé kìí ṣe pé Jímọ̀ ò tí ì dé bẹ́ẹ̀ wà láàárọ̀ ẹ̀ rí bẹ́ẹ̀ wà lọ́sàn ẹ̀ rí kódà bí ẹ̀ bá ń béèrè ní ọwọ́ olówó yóò sùn àmọ́ bó o béèrè lọ́dọ̀ Ọlọ́run pé sọ mi ọ̀sọ̀ onìkan náà ni o bọ̀mí jẹ́ yóò mú ọ jẹ́ onìkan ni o jọmọ mi ó níláárí yóò jẹ oníláárí onìkan ni o yé mọ́ rí nàdálẹ́ òun ni yóò bọ̀ ṣe atẹ́gùn òrèjọ́ fẹ́ sí mi òun ni dáàbò rẹ̀ mo fẹ́ wọkọ̀ jẹ́ ń sọ láyọ̀ mo fẹ́ gun pléènì jẹ́ ń sọ láyọ̀ mo fẹ́ dé Mẹ́kà bá ń lọ mo fẹ́ ilé tí mo fi ilẹ̀ bá mójútó ọba yẹn nìkan ni o lọ ń bẹ̀ ládùúgbò sẹ́wọ̀n bí wọ́n ṣe ń bẹ̀ ni màmá rẹ̀ ń bẹ̀ ni ìyá rẹ̀ ń bẹ̀ làbúrò rẹ̀ ń bẹ̀ ni lẹ́jà ń bẹ̀ lẹ́jọ́ ń bẹ̀ ni òkúta ń bẹ̀ gbogbo Ọlọ́run dání ọmọ Ọlọ́run dákun Ọlọ́run ó sì máa pèsè fún kálukú torí pé kí ni ọba tó jẹ́ pé kò ní kú olólànà olólòní aqulu qawli hadha astaghfirullah li wa lakum wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.